ìjà tí a kò mọ́wọ́ mẹsẹ̀ là ń jìyà rẹ̀ yìí o lórí èlé owó epo orí àgbá ẹ̀tù ní Nàìjíríà jókòó lé àjọ NLC ló pariwo bẹ́ẹ̀. Ẹ má bínú sí mi o bàbá mi. King Michi tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀. Ààyè ni màmá wà o. Màmá Deborah Adébọ́lá Fásọyìn ọdún lọ sópin òkú màmá sì wà láàyè. Ọwọ́ sínkún àjọ tó ń gbógun ti oògùn olóró nílẹ̀ wa NDLEA ti tẹ bàbá ẹni ọdún 74 74 years fún ẹ̀sùn gbígbé oògùn olóró lọ sókè òkun. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn òṣìṣẹ́ aṣọ́bodè méjì fún ṣíṣekú pa awakọ̀ kan nípínlẹ̀ Ọ̀ṣun. Agbódegbà fáwọn ajínigbé méjìlá mú o. Irọ́ ni pé ọwọ́ tẹ afurasí agbébọn 4 ní pápákọ̀ òfurufú Àkúrẹ́. Ọlọ́pàá tako àjọ FAAN. Ẹ jẹ́ kó padà wá o. Ẹgbẹ́ àárín gbùngbùn Nàìjíríà rọ Goodluck Jonathan láti darí padà sípò ìjọba lọ́dún 2027. Iléeṣẹ́ ọlọ́pàá fi sípò òfin gbé afurasí kan lẹ́yìn ìdojú ìjà ìbọn kọrọ ẹni tó wáyé pẹ̀lú àwọn adigunjalè ìgárá ọlọ́ṣà l'Ógbómọ̀ṣọ́. Ó mà ṣe o, ọ̀pọ̀lọpọ̀ èrò ló farapa níbi ìjàmbá ọkọ̀ ojú irin tó forí sọra wọn láàárọ̀ ọjọ́ Ajé Monday lópòpónà ojú irin rélùwéè Àbújá sí Kaduna. A fẹ́ ṣàfikún iná agbára mọ̀nàmọ́ná tí à ń rà láti ilẹ̀ Nàìjíríà. Ó ran okòwò ilẹ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sì wọ́n. Adarí ẹ̀ka iléeṣẹ́ agbára mọ̀nàmọ́ná nílẹ̀ Togo ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjà tí a kò mọ́wọ́ mẹsẹ̀ là ń jìyà rẹ̀ yìí o lórí èlé owó epo orí àgbá ẹ̀tù ní Nàìjíríà jókòó lé àjọ NLC ló pariwo bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní Nàìjíríà Nigeria Labour Congress NLC ti ní kí ìjọba àpapọ̀ Nàìjíríà dìde ìrànwọ́ fún aráàlú látàrí owó epo tó ti gbówó lórí látìgbà tí ogun ti bẹ̀rẹ̀ ní Middle East. Lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kẹta yìí ní àjọ NLC pe ìpè yìí nínú àtẹ̀jáde kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Save Nigerians from this shock. Dáàbòbò Nàìjíríà nínú ìpayà yìí. Ààrẹ NLC Joe Ajaero ló buwọ́lu àtẹ̀jáde náà. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ó yẹ kí ìjọba Nàìjíríà dìde kíá láti ṣètò owó ìrànwọ́ fún àwọn òṣìṣẹ́. Ó ní kí ìjọba ṣe àdínkù owó orí, kó pèsè owó ìgbáyégbádùn, kí wọ́n sì tún àwọn ibùdó ìfọpo Nàìjíríà ṣe. Àjọ NLC sọ pé epo bẹntiróòlù tí wọ́n ti ń tà ní 1,170 naira sí 1,300 naira báyìí ti mú ayé le fún ọ̀pọ̀ òṣìṣẹ́ Nàìjíríà àtàwọn aráàlú pátápátá. Wọ́n kìlọ̀ pé ohun tó lè fa àìbalẹ̀ ọkàn àti rògbòdìyàn lèyí bí ìjọba kò bá tètè dìde sí i. Ní ìtẹ̀síwájú àlàyé àwọn NLC, wọ́n ní ìjọba Nàìjíríà fi àwọn èèyàn ìlú rẹ̀ sílẹ̀ láti máa jìyà ogun tí wọn kò mọwọ́ mẹsẹ̀ níbẹ̀. Ogun tó ń wáyé ní Middle East náà ni NLC sọ pé ó fi hàn bí àìlera ṣe ń bá ẹ̀ka epo Nàìjíríà fínra tó tí aráàlú sì ń torí rẹ̀ jìyà tí kò kàn wọ́n. NLC wá ké gbàjarè lórúkọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ òṣìṣẹ́ ọmọ Nàìjíríà tí ohun ẹkún wọn kò dé etí gbọ́ ìjọba tí wọ́n sì ń jìyà lọ́wọ́ àwọn alágbára àgbáyé. Ìfìyàjẹni tààrà lèyí jẹ́ fún àwọn ọmọ Nàìjíríà bí àwọn alágbára ṣe ń fi àdó olóró já àgbà lókè òkun. Ògidì ìyà ló ń kojú àwọn òṣìṣẹ́ Nàìjíríà níbí. Ebi ń pa wọ́n, òṣì ń ta wọ́n nítorí àti kùnà láti jẹ káwọn ibùdó ìfọpo tiwa ṣiṣẹ́. Ojúṣe ìjọba ni láti ró òṣìṣẹ́ lágbára, kì í ṣe kí wọ́n máa parọ́ mọ́ ogun tó ń lọ lọ́wọ́ láàrin US àti Iran. Àjọ NLC fi kún pé níwọ̀n ìgbà tí Nàìjíríà bá sì ń ba owó epo tó ń lọ sókè lágbàáyé fínra tí wọn kò tún ibùdó ìfọpo tilẹ̀ yìí ṣe, bí yóò ti máa rí tí aráàlú yóò máa jìyà náà rèé ní gbogbo ìgbà tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ lágbàáyé. Wọ́n ní owó ọkọ̀ tó wọ́n fa ìnira fún òṣìṣẹ́ láti dé ibi iṣẹ́ wọn. Àfikún bá iye àwọn nǹkan èlò àti jíjẹ lọ́jà. Àjọ NLC sọ pé orí àgbá ẹ̀tù ìbọn ní Nàìjíríà jókòó lé pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ní òpó tó gbé orílẹ̀-èdè ró wọn kò gbọdọ̀ wó látàrí ìjìyà. Wọ́n ní ojúṣe ìjọba ni láti ró wọn lágbára, kì í ṣe kí wọ́n máa purọ́ mọ́ ogun tó ń lọ lọ́wọ́. Ẹ ó rántí pé ogun Iran tí Israel àti Amẹ́ríkà ń ṣagbátẹrù rẹ̀ yìí ló fà á tí iléeṣẹ́ epo Dangote náà fi ṣàfikún iye ìjálá epo tó sì ń tẹ̀lé ohun tí ogun náà bá gbé wá láti fi ìdíyelé owó orí epo. Bákan náà ni àwọn ilé epo káàkiri Nàìjíríà náà ti fi kún owó epo pẹ̀lú látàrí ogun yìí, èyí tó ti mú owó ọkọ̀, oúnjẹ àtàwọn nǹkan míì gbówó lórí sí i. Ẹ má
bínú sí mi o bàbá mi, King Michi tọrọ àforíjì lọ́wọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀. Gbajúmọ̀ orí ayélujára Michelle Mukoro tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí King Michi ti bọ́ sí ojútáyé láti tọrọ àforíjì jáwé oríjìn lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì pé òun tọrọ àforíjì fún bóun ṣe mẹ́nuba orúkọ rẹ̀ nínú ọ̀rọ̀ kan tó gba ìgboro kan káàkiri ayélujára láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, King Michi ní òun bá búbú fún orí adé náà pẹ̀lú ẹ̀bẹ̀ lẹ́yìn tí òun ronú jinlẹ̀ lórí ìhùwàsí òun láti dá orúkọ ọba àlàyé náà nínú ọ̀rọ̀ fàákájà kan tó wáyé láàrin òun àtàwọn gbajúmọ̀ orí ayélujára kan. Ó ní kí ọba náà má bínú sí òun fún bí òun ṣe gbé orúkọ rẹ̀ wọ inú ọ̀rọ̀ yìí. Ó ní ẹ má bínú sí mi bàbá mi. Bákan náà ni gbajúmọ̀ orí ayélujára náà tẹ̀síwájú láti tún tọrọ àforíjì lọ́wọ́ ọmọ ààrẹ Tinubu Ṣèyí Tinubu fún ohun tó pè ní fífi ìwọ̀sí lọ̀ ní ìta gbangba. Ó ní òun fẹ́ kí ó mọ̀ pé òun ò dẹ́yẹ sí àwọn àtìlẹ́yìn rẹ̀ fún òun. Bákan náà ni Michi tún tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà àti àwọn ìlú mọ̀ọ́ká orí ayélujára. Tí a kò bá gbàgbé, ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn kan gba orí ayélujára kan nígbà tí King Michi kéde pé òun ti tún àwọn ilé ẹ̀kọ́ kan ṣe láàrin ọ̀sẹ̀ 6 tó sì ń sọ pé àyípadà tó yè kooro lè wáyé ní kíákíá níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe é pẹ̀lú ọkàn tòótọ́. Àwọn ènìyàn wòye nígbà náà pé ó ṣeéṣe kó jẹ́ pé Very Dark Man tí òun náà jẹ́ ìlú mọ̀ọ́ká lórí ayélujára ló ń lu koro mọ́. Very Dark Man pẹ̀lú náà dá ọ̀rọ̀ náà padà fún un tó sì fi ẹ̀sùn kàn pé wọ́n ń lò ó ní láti fọn rere ìjọba Tinubu. Síwájú sí i, Michi tún ṣàfihàn ọ̀rọ̀ àjọsọ kan láàrin òun àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ tó sì ń tọ́ka sí pé kódà ọba yìí ti kàn sí òun. Ọ̀rọ̀ yìí fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ayélujára tó sì ti mú kí ọ̀pọ̀ bu ẹnu àtẹ́ lu arábìnrin náà fún dídẹ́yẹ sí ọba àlàyé náà. Awuyewuye náà tilẹ̀ tún wá fẹjú sí nígbà tí Very Dark Man náà fi ẹ̀sùn kàn pé ọmọ ààrẹ Nàìjíríà Ṣèyí Tinubu ló ń ṣe agbódegbà fún àwọn iṣẹ́ ẹlẹ́yinjú àánú gbogbo tí Michi ń ṣe. Bákan náà ni Ṣèyí Tinubu tó jẹ́ ọmọ ààrẹ Nàìjíríà Ahmed Bọ́lá Tinubu pẹ̀lú ti gbé àtẹ̀jáde kan jáde síta pé irọ́ tó jìnnà sóòótọ́ ni pé òun àti Very Dark Man àti King Michi ní aáwọ̀ kankan. A ó rántí pé ìròyìn ti kọ́kọ́ gbé jáde pé Very Dark Man lọ́gun pẹ̀lú ẹ̀sùn pé Ṣèyí Tinubu àti King Michi ń dúnkokò mọ́ òun. Ó ní ìrànwọ́ fún iṣẹ́ ẹyinjú àánú Michi nìkan ló ń ṣe, kò sí àjọṣepọ̀ ìdákọ́ńkọ́ kankan pẹ̀lú rẹ̀. Ó fi ẹ̀sùn kan Very Dark Man pé ó ń fi ọ̀rọ̀ tí kò kan òun fi ta ẹrẹ̀ sí aṣọ àlà òun. Ààyè ni màmá wà o, màmá Deborah Adébọ́lá Fásọyìn ọdún lọ sópin òkú, màmá sì wà láàyè. Ẹgbẹ́ akọrin obìnrin rere ìjọ CAC ìlú Ìbàdàn ìyẹn CAC Good Women Choir Ìbàdàn ti kéde pé irọ́ ni ìròyìn tó ń lọ ní ìgboro pé màmá Deborah Adébọ́lá Fásọyìn tó léwájú orin ọdún lọ sópin ti jáde láyé. Ọ̀rọ̀ náà ló jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí agbẹnusọ màmá Olúwaṣọyìn Olúkóredé sọ jáde lọ́jọ́ Ajé Monday gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn tó wà pẹ̀lú màmá ọdún lọ sópin. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn náà àti pé àlàáfíà ni màmá wà, kò sì sí nǹkan kan tó ṣe wọ́n. Ọkùnrin náà tó wà pẹ̀lú màmá lásìkò tó ń sọ̀rọ̀ sọ síwájú sí pé àwọn ti ń ká fídíò tàbí ohùn màmá sílẹ̀, àwọn yóò sì fi léde lójú òpó Facebook láìpẹ́. Ó ní ìròyìn òfégè ni o, kò sí nǹkan kan tó ṣe màmá, gẹ́gẹ́ bí ìjẹ́rìí tí wọ́n ṣe láti fi fọ́nrán fídíò èyí tí wọ́n ti ká ohùn àti àwòrán màmá sílẹ̀ hàn lórí ìkànnì Facebook. Nínú fọ́nrán fídíò náà ni màmá ti jẹ́ kó di mímọ̀ pé kò sí ohun kankan tó ṣe àwọn. Gẹ́gẹ́ bí màmá náà sì sọ, mo wà lálàáfíà, kò sí ohun tó ṣe mí o. Òfégè ìròyìn ní ìròyìn náà tí wọ́n ń gbé kiri. Ó ní ìgbàkúgbà tí òun bá máa fi ayé yìí sílẹ̀ lọ sí ọ̀dọ̀ bàbá òun máa lọ lálàáfíà, òun kò ní lọ pẹ̀lú àìsàn, òun máa pẹ́ bí bàbá òun Abraham bàbá ìgbàgbọ́. Gẹ́gẹ́ bí ìbéèrè àwọn èèyàn kan, níbo ni ìròyìn ikú màmá Fásọyìn ti wá ní ìbéèrè tí wọ́n ń béèrè. Ṣé kìí ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìròyìn nípa ikú màmá náà yóò gbòde ní Nàìjíríà nígbà tí kò sí nǹkan kan tó ṣe màmá náà? Lọ́tẹ̀ yìí, alẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kẹta ọdún 2026 yìí ní ìròyìn míì tún gbòde pé màmá náà ti jáde láyé lẹ́ni ọdún 96. Kódà
ìròyìn náà tilẹ̀ sọ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ màmá àtàwọn akọrin ẹ̀mí bíi tirẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń ṣèdárò rẹ̀ báyìí. ọjọ́ kìíní oṣù kẹta ọdún 1940 ni wọ́n bí ajíhìnrere náà nílùú Ọ̀yọ́. ṣé ó ti pẹ́ tí màmá náà ti ń kọ orin, àmọ́ ìràwọ̀ rẹ̀ túnbọ̀ milẹ̀ tìtì síwájú sí i lẹ́yìn tí ẹgbẹ́ obìnrin rere ìjọ CAC gbé orin ọdún lọ sópin jáde ní nǹkan bíi 40 ọdún sẹ́yìn. láti ìgbà tí orin náà ti jáde títí di àsìkò yìí làwọn èèyàn sì máa ń fi orin ọdún lọ sópin ṣe àdúrà ní gbogbo ìgbà tí ọdún bá ti ń parí lọ. àdúrà wa ni pé kí Elédùà lọ́ra ẹ̀mí màmá Deborah Fásọyìn kí wọ́n ó má lo ìgbé ayé wọn yòókù nínú àìsàn. ọwọ́ síkùn àjọ tó ń gbógun ti oògùn olóró nílẹ̀ wa NDLEA ti tẹ bàbá ẹni ọdún 64 74 years fún ẹ̀sùn gbígbé oògùn olóró lọ sókè òkun. àjọ tó ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà National Drug Law Enforcement Agency NDLEA ti mú bàbá àgbà ẹni ọdún 64 74 years Ukwakalom Nwakoro Emeka fún ẹ̀sùn gbígbé oògùn olóró cocaine. pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport tó wà nílùú Àbújá ní ọwọ́ ti bá bàbá náà pẹ̀lú cocaine tí wọ́n ló jẹ́ ìwọ̀n 11 kilograms. àtẹ̀jáde tí agbẹnusọ NDLEA Fẹ́mi Babafẹ́mi fi síta lọ́jọ́ Àìkú Sunday ṣàlàyé pé inú àwọn ohun jíjẹ ni bàbá náà di àwọn cocaine náà sí. ó fi kún pé Ukwakalom ló fẹ́ gbé kọjá lọ sí orílẹ̀-èdè ọba United Kingdom. Babafẹ́mi sọ pé nígbà tí wọ́n ń yẹ ẹrù wò ìdí cocaine tí ìwọ̀n rẹ̀ jẹ́ 11 ni wọ́n rí tí wọ́n fi pamọ́ sínú àwọn ohun jíjẹ títí kan ata gbígbẹ tí wọ́n ti lọ̀ tí wọ́n pọ́n sínú bébà àti fèrè. lásìkò tí bàbá àgbà yìí fẹ́ wọ bàálù lọ sí Heathrow London lọ́jọ́ sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 yìí ni ọwọ́ bá bí àjọ NDLEA ṣe kéde. bákan náà ni agbẹnusọ àjọ NDLEA ṣàlàyé pé ṣáájú ni ọwọ́ ti kọ́kọ́ tẹ obìnrin kan nílùú Èkó ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mariam Ọlálọ́wọ̀ ní ọjọ́ 9 oṣù kẹta ọdún 2026 yìí. Fẹ́mi Babafẹ́mi agbẹnusọ àjọ NDLEA ló ṣàfikún ó ní ìwọ̀n cocaine 89 grams ló fẹ́ tà àti èyí tí wọ́n ń pè ní loud tí ìwọ̀n rẹ̀ jẹ́ 20 grams Canadian loud. Babafẹ́mi sọ pé ọmọ mẹ́ta ni Mariam kó dání lásìkò tí ọwọ́ bá ọmọ ọwọ́ sì wà nínú wọn pẹ̀lú. ó jẹ́wọ́ pé ọkọ òun Ibrahim Ọlálọ́wọ̀ Ọlátúnjí ló ní àwọn oògùn olóró náà. ọjọ́ náà ni wọ́n sì ti mú ọkọ arábìnrin yìí sí àtìmọ́lé tí wọ́n sì yọ̀ǹda ìyàwó. Ibrahim náà jẹ́wọ́ fún wọn pé òun lòun ní àwọn oògùn olóró tó lòdì sófin náà nígbà tí ìwádìí fi yé wa pé ọwọ́ òfin ti bà á rí tí ilé ẹjọ́ jù sí ẹ̀wọ̀n ọdún 2.5 ní ọdún 2015 fún ẹ̀sùn kan náà. iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn òṣìṣẹ́ aṣọ́bodè méjì fún ṣíṣekúpa awakọ̀ kan nípínlẹ̀ Ọ̀ṣun. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi gbòòrò òfin gbé àwọn òṣìṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa Nàìjíríà méjì kan tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yíyìnbọn ṣekúpa awakọ̀ kan l'Óṣogbo lọ́jọ́ Àìkú Sunday. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ Àìkú Sunday lágbègbè Dada Estate lólùlù ìpínlẹ̀ náà. nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àìkú Sunday nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abíọ́dún Ọ̀jẹ̀lábí ni wọ́n ti dárúkọ àwọn afurasí náà tórúkọ wọn jẹ́ Kọ́láwọlé Súùtì àti Danjuma Samuel. gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí àwọn òṣìṣẹ́ aṣọ́bodè náà ni wọ́n ń lé ọkọ̀ kan tí wọ́n fura sí pé ó jẹ́ Tòkunbọ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. lẹ́yìn ìtanilólobó ikọ̀ ọlọ́pàá agbófinró gbé ìgbésẹ̀ kan mọ́kóbó tí wọ́n sì náwó gan àwọn òṣìṣẹ́ aṣọ́bodè méjì ọ̀hún. wàyí o awakọ̀ ọkọ̀ Toyota Corolla aláwọ̀ eérú ọ̀kan lára ọkọ̀ tí àwọn aṣọ́bodè ń lé ló jẹ́ yíyìnbọn fún tí dókítà oníṣègùn òyìnbó sì fìdí ikú rẹ̀ múlẹ̀ lọ́gbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì ìpínlẹ̀ Ọ̀ṣun. iléeṣẹ́ ọlọ́pàá fi kún pé òkú olùfarakásá tí wọn ò dámọ̀ náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí. lásìkò iṣẹ́ ìréde náà iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ọ̀pọ̀ ohun èlò ni àwọn ṣàwárí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tó fi mọ́ ìbọn ìléwọ́ pẹ̀lú nọ́mbà 125024 ọta ìbọn 11 korofo ọta ìbọn ọkọ̀ Toyota Corolla
pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ AAAA 400GO àti ọkọ̀ Toyota Corolla aláwọ̀ eérú pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ GCO 0982. àtẹ̀jáde náà fi kún pé àwọn afurasí náà ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun CP Ibrahim Gotan ti pàṣẹ láti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá fi mú dá àwọn aráàlú lójú pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìṣekúpààyàn yóò fojú winá ìbínú òfin. Ó wá rọ àwọn olùgbé ìlú láti ṣe sùúrù nígbà tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò nípasẹ̀ pípèsè àwọn àlàyé ìròyìn ìtanilólobó tí yóò ṣèrànwọ́ fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Gẹ́gẹ́ bí fídíò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lágbègbè Oníbu Ẹja ní ìlú Ọ̀ṣun nítòsí roadblock àwọn ọlọ́pàá ní déédéé aago 10 òwúrọ̀ 10 a.m. nígbà tí wọ́n kàn sí agbẹnusọ ọlọ́pàá Ọ̀jẹ̀lábí ṣe bẹ́ẹ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn òṣìṣẹ́ aṣọ́bodè làwọn afurasí tó yìnbọn ṣekú pààyàn ọ̀hún tó jẹ́ fífigbóró òfin gbé. Agbódegbà fáwọn ajínigbé 12 mú o. Irọ́ ni pé ọwọ́ tẹ afurasí agbébọn 4 ní pápákọ̀ òfurufú Àkúrẹ́. Ọlọ́pàá tako àjọ FAAN. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti kéde síta pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn kan tó gba orí ayélujára kan èyí tó ní ọwọ́ tẹ afurasí agbébọn 4 ní pápákọ̀ òfurufú nílùú Àkúrẹ́. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ fi síta lọ́jọ́ Ajé Monday ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ṣáájú láti mú ìròyìn ọ̀hún wá pé àjọ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà FAAN ti kéde pé ọwọ́ tẹ afurasí agbébọn 4 nínú ọgbà pápákọ̀ òfurufú nílùú Àkúrẹ́. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ FAAN Henry Agbébire fi léde lọ́jọ́ Àìkú Sunday ló ti ṣàlàyé pé àwọn afurasí náà gbìyànjú láti na pápábora ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò fi páńpẹ́ ọba mú àwọn 4 tí wọ́n sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ìwádìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sì fi hàn pé àwọn afurasí tí ọwọ́ tẹ̀ ló ń fimú fínlẹ̀ fáwọn agbébọn èyí tó mú kí ìwà ìjínigbé gbilẹ̀ lágbègbè Àkúrẹ́. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti wá sọ pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà kò wáyé rárá ní pápákọ̀ òfurufú ìlú Àkúrẹ́. Àtẹ̀jáde náà ṣàlàyé pé lóòótọ́ ni àwọn aráàlú kan tá àwọn lólobó nípa ọṣẹ́ àwọn afurasí ajínigbé ní agbègbè Ẹlẹ́yọwó nílùú Àkúrẹ́. Ní kété tí ìròyìn náà sì tó àwọn létí làwọn ti gbé ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá náà sì lọ ságbègbè náà èyí tó mú kí ọwọ́ tẹ afurasí 2. Ìwádìí wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fi hàn pé àwọn afurasí náà ló ń fimú fínlẹ̀ fáwọn agbébọn èyí tó mú kí ìwà ìjínigbé gbilẹ̀ lágbègbè náà. Àwọn afurasí ọ̀hún sì ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tí ìwádìí sì ń lọ láti mú àwọn afurasí ajínigbé tó kù náà. Wọ́n wá ní ìròyìn òfégè ni pé ọwọ́ bá afurasí agbébọn 4 ní pápákọ̀ òfurufú ìlú Àkúrẹ́. Wọ́n ní ìròyìn náà lè ṣì aráàlú lọ́nà tó sì lè dá inú fo àyàfo sílẹ̀ láàrin àwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wá rọ àwọn aráàlú láti kẹ̀yìn sáwọn ìròyìn tí kò kún ojú òṣùwọ̀n torí irọ́ ńlá ni pé àwọn mú afurasí agbébọn ní pápákọ̀ òfurufú ní Àkúrẹ́. Ìròyìn náà jẹ́ òfégè èyí tó lè ṣì aráàlú lọ́nà tó sì lè dá inú fo àyàfo sílẹ̀ láàrin àwọn aráàlú tí àwọn sì ń rọ àwọn aráàlú láti máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà kankan. Iléeṣẹ́ ọlọ́pàá Ondo wá fọwọ́ sọ̀yà fáwọn aráàlú. Wọ́n ní ìpèsè ààbò tó péye fáwọn dúkìá ìjọba bíi pápákọ̀ òfurufú kò yingẹ rárá. Ṣáájú láti mú ìròyìn wá fún yín pé ṣe ni ọ̀rọ̀ di bó lọ́kọ̀ yàgò fún mi ní pápákọ̀ òfurufú ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 bí ọwọ́ àwọn agbófinró ṣe tẹ àwọn afurasí agbébọn kan ní agbègbè pápákọ̀ òfurufú náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn táwọn àgbẹ̀ kan fi ariwo ta nígbà tí wọ́n rí àwọn afurasí agbébọn náà lórí ọ̀kadà tí wọ́n rìn pẹ̀lú ìfura lẹ́yìn pápákọ̀ òfurufú náà pẹ̀lú àwọn ohun ìjà lọ́wọ́ ní agbègbè Ẹlẹ́yọwó Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ fún àwọn akọ̀ròyìn pé ohun tó fa inú fu àyàfu ní agbègbè náà ni bí wọ́n ṣe rí àwọn àgbẹ̀ tí wọ́n ń sáré tí wọ́n sì ń pè fún ìrànlọ́wọ́ lẹ́yìn tí wọ́n rí àwọn afurasí náà
tó ń tọ̀ wọ́n bọ̀ lórí ọ̀kadà. Àwọn àgbẹ̀ náà gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ wípé àwọn afurasí náà ń bọ̀ láti ṣe ìkọlù sí wọn kó tó di pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè dé ibẹ̀ tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn afurasí ọ̀hún. Ariwo àwọn àgbẹ̀ yìí ló jẹ́ káwọn ẹ̀ṣọ́ ààbò tó fi mọ́ àwọn ológun ojú òfurufú, àwọn ọmọ ogun ilẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ ààbò míì láti pawọ́pọ̀ náwó gan àwọn afurasí ọ̀hún. Nígbà tó ń fìdí ìròyìn náà múlẹ̀, àjọ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà FAAN nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ náà Henry Agbébire fi léde lọ́jọ́ àìkú Sunday sọ pé àwọn afurasí náà gbìyànjú láti na pápá bora ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò fi páńpẹ́ ọ̀bà mú àwọn mẹ́rin tí wọ́n sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Àjọ FAAN wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àwọn fìjìláńtẹ́ tó fi mọ́ Àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe dáàbò bo àwọn arìnrìn-àjò ní pápákọ̀ òfurufú náà tí wọ́n sì ṣàtẹnumọ́ pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbógun ti ìwà ọ̀daràn láwùjọ. Agbéríbé ṣàlàyé pé FAAN pẹ̀lú ìdarí ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti mọ odi káàkiri àwọn pápákọ̀ òfurufú jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde náà fi kún pé àjọ FAAN tẹ̀síwájú láti máa dáàbò bo àwọn arìnrìn-àjò àti àwọn ìlú tó wà ní àyíká pápákọ̀ òfurufú náà tó fi mọ́ gbogbo pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí kí àwọn èèyàn lè máa gùn lé ìrìn àjò wọn láìsí ìbẹ̀rù. Wọ́n ní àwọn ti fa àwọn afurasí náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tó péye. Bẹ́ẹ̀ ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jímọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn ní ìlú Àkúrẹ́. Bákan náà ló ní ọwọ́ tún ti tẹ àwọn afurasí méjì míì tí wọ́n fura sí pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìjínigbé tó ń wáyé lágbègbè ìlú Àbò àtàwọn agbègbè rẹ̀. Jímọ̀ ní ọ̀kan lára àwọn afurasí náà ló jẹ́ ọlọ́kadà tó sì ń ṣe ìrànwọ́ fáwọn ajínigbé ní agbègbè náà nípa bíbá wọn ra oúnjẹ àtàwọn ohun èlò míì tí wọ́n nílò ní àwọn ibi tí wọ́n farapamọ́ sí. Ìlú Ẹlẹ́yọwó àtàwọn ìlú míì tó wà ní agbègbè rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North ló ti ń kojú àwọn ìkọlù ìjínigbé àtàwọn ìkọlù míì látọwọ́ àwọn agbébọn ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Èèyàn mẹ́ta tó fi mọ́ àwọn olóyún kan ni wọ́n jí gbé ní ìlú Ẹlẹ́yọwó, ìlú Àbò àti Ayédè ní ìbẹ̀rẹ̀ ọdún yìí nìkan. Àwọn èèyàn náà ni wọ́n gba ìtúsílẹ̀ lẹ́yìn tí wọ́n lo ọjọ́ díẹ̀ ní àkàtà àwọn ajínigbé náà lẹ́yìn táwọn ẹbí wọn san owó ìtúsílẹ̀ fáwọn ajínigbé náà. Àwọn agbébọn náà tún ṣe ìkọlù sí ìlú Àbò níbi tí wọ́n ti jí èèyàn mẹ́ta gbé lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ nínú oko wọn ní ẹ̀gbẹ́ pápákọ̀ òfurufú ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tó kọjá. Lára àwọn tó lùgbàdì ìkọlù àwọn agbébọn náà ni Joseph Aladesuyi tó jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ Òkèlújú LCDA ní ẹkùn ìwọ̀ oòrùn Àkókò North West ìpínlẹ̀ náà. Ẹ jẹ́ kó padà wá o. Ẹgbẹ́ àárín gbùngbùn Nàìjíríà rọ Goodluck Jonathan láti darí padà sípò ìjọba lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ kan láàrin gbùngbùn ilẹ̀ wa Nàìjíríà ìyẹn the New Nigeria Integrity Movement NMIM ẹkùn àárín gbùngbùn Middle Belt ti ké sí ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan láti padà sí ìṣèjọba àpapọ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹgbẹ́ náà tọ́ka sí ìṣe pàtàkì kánmọ́nkóbó fún olùdarí tó ní ìrírí tó sì dúró ṣinṣin lákòókò ìṣòro ìpèníjà tó ń dojúkọ orílẹ̀-èdè tó ń burú sí i. Ìpè náà ló jẹyọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lópin ìpàdé ẹgbẹ́ náà lásìkò tí àwọn ọmọ ẹgbẹ́ náà ń ṣàgbéyẹ̀wò ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ tí wọ́n sì fi àìdùnnú wọn hàn lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń peléke sí ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé àti àìgbáyégbádùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta náà tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ Honorable Pastor Peter Azan, adarí àpapọ̀ Dókítà Blessing Eliagu, akọ̀wé, ó ní ilẹ̀ wa Nàìjíríà ń dojú kọ ipò tó léwu gan-an nípasẹ̀ òṣì tó di tọrọ fọ́nkálẹ̀, ebi òjòjò àgbà fọwọ́mẹ́kẹ́ àti àìsí ètò ààbò tó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ jákèjádò ọ̀pọ̀ àwọn ìlú pàápàá jùlọ lẹ́kùn àárín gbùngbùn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé jákèjádò ilẹ̀ wa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn Nàìjíríà ló ń la ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé kọjá tó sì ń burú sí i. Ebi òjòjò àgbà fọwọ́mẹ́kẹ́ di tọrọ fọ́nkálẹ̀, ọ̀pọ̀ mọ̀lẹ́bí ló ń jìjàgùdù lójoojúmọ́ fún oúnjẹ. Ẹgbẹ́ náà ní ìdàgbàsókè ohun amáyédẹrùn sì jẹ́ pàtàkì fún ìmúgbòòrò àpapọ̀ ọlọ́jọ́ pípẹ́ èyí tí kò tètè yanjú ìpèníjà ebi òjòjò àgbà fọwọ́mẹ́kẹ́ àti ìgbáyégbádùn tó ń dojúkọ ọ̀pọ̀ àwọn èèyàn. Nítorí náà wọ́n rọ Dókítà Jonathan láti wá fi ìdarí àti ìrírí rẹ̀ sínú ìṣe lẹ́ẹ̀kan sí nípa iṣẹ́ ìsìn fún orílẹ̀-èdè. Ẹgbẹ́ náà tún rọ àwọn adarí ìjọba
òṣèlú àwa-arawa àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ káàkiri àgbáyé láti ṣàtìlẹ́yìn fún ìgbìyànjú lójúnà láti ro ìṣèjọba àwa-arawa àti ìdúróṣinṣin lágbára sí i lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ náà ṣàpèjúwe Jonathan gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùdarí ìjọba Nàìjíríà tó ní ìrírí. Wọ́n ní sáà rẹ̀ fi hàn pé ó bọ̀wọ̀ fún àwọn ìlànà ìjọba tiwantiwa, ìfaradà àti ìfarajìn sí ìṣọ̀kan orílẹ̀-èdè. Iléeṣẹ́ ọlọ́pàá fi sínkún òfin gbé afurasí kan lẹ́yìn ìdojú ìjà ìbọn kọra ẹni tó wáyé pẹ̀lú àwọn adigunjalè ìgárá ọlọ́ṣà l'Ógbómọ̀ṣọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dènà iṣẹ́ láabi àwọn adigunjalè tí wọ́n fẹ́ gúnlé lójú ọ̀nà márosẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ sí ìlú Ìlọrin tí wọ́n sì náwó gan afurasí adigunjalè kan lásìkò iṣẹ́ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ fìjìláńtì ìbílẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Àyànládé Ọláyínká sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè Ẹgbẹ́dá l'Ógbómọ̀ṣọ́ nígbà tí àgbáríjọ ikọ̀ ìrédè elétò ààbò tó fi mọ́ àwọn agbófinró ọlọ́pàá àti ikọ̀ àwọn fìjìláńtì ló ṣe bẹ́ẹ̀ gbéná wojú àwọn afurasí adigunjalè tó gbégi dí ojú ọ̀nà márosẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn jàǹdùkú olè náà ló ṣe bẹ́ẹ̀ gbégi dí ojú ọ̀nà márosẹ̀ tí wọ́n sì dá ọkọ̀ táǹkà epo dísù tí Surajudeen Sulaiman wà dúró. Níṣe ni wọ́n fi tipátipá lé awakọ̀ táǹkà epo náà àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kúrò nídìí ọkọ̀ wọn. Ìdojú ìjà ìbọn kọra ẹni náà ló wáyé láàrin àwọn jàǹdùkú tó na pápá bora àti àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá. Lásìkò náà ni ọwọ́ tẹ ọ̀kan lára àwọn afurasí náà tórúkọ rẹ̀ ń jẹ́ Dèrè Yàyà, ẹni ọdún 22 32 years. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé àwọn olè ìgárá ọlọ́ṣà yòókù móríbọ náà pápá bora wọnú igbó lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Àjọ elétò ààbò náà gùnlé gbígbọn inú igbó yẹbẹyẹbẹ àti láti lépa àwọn afurasí tó fẹsẹ̀ fẹ kí wọ́n lè bàjẹ́ fífi gbòòrò òfin gbé. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna gbóṣùbà káre fún iṣẹ́ akíkanjú ìdásí kánmọ́nkóbó ikọ̀ agbófinró ọlọ́pàá àti àwọn fìjìláńtì tó ṣiṣẹ́ ààbò náà. Ojú ọ̀nà márosẹ̀ Ògbómọ̀ṣọ́ Ìlọrin ti di ìkẹ́kùn fún ìṣẹ̀lẹ̀ ìjàmbá, jíjà ohun ìní dúkìá ẹni gbà lọ́wọ́ ẹni àti ìdigunjalè nípínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ ìfigbóró òfin gbé àkọ̀tún náà jẹ́ ipa ìgbésẹ̀ ìgbìyànjú tó ń lọ lọ́wọ́ lágbègbè náà. Èyí wáyé lẹ́yìn oṣù kan tí irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà wáyé l'Ógbómọ̀ṣọ́ nínú oṣù kejì ọdún 2026 níbi tí àwọn agbófinró ọlọ́pàá ti ṣàwárí àwọn ọjà tíye rẹ̀ ń lọ ó lé ní 30 mílíọ̀nù náírà 31.75 million naira látọ̀dọ̀ àwọn àgbébọn mìíràn. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti wà lójúlàlá kan fi ń sọrí àti láti fi ìṣẹ̀lẹ̀ tó bá mú ìfura dání lọ́wọ́ tó àwọn àjọ elétò ààbò létí. Àwọn olùgbé ìlú náà ni wọ́n ti gbà lámọ̀ràn láti pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fétò ààbò 615 àti lórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08081768614 àti 07055495413 fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ó mà ṣe o, ọ̀pọ̀ èrò ló farapa níbi ìjàmbá ọkọ̀ ojú irin tó forí sọra wọn láàárọ̀ ọjọ́ Ajé Monday lópòpónà ojú irin rélùwé Àbújá sí Kaduna. Àfi k'Elédùà ọba ṣáà máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ká má ṣe rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Púpọ̀ nínú àwọn èrò tó wà nínú ọkọ̀ ojú irin kan tó gbéra láti ìlú Àbújá tó ń lọ sí Kaduna lówùúrọ̀ ọjọ́ Ajé ọjọ́ 16 oṣù kẹta ọdún 2026 yìí ni wọ́n farapa nígbà tí ọkọ̀ tó ń gbé wọn náà yà kúrò lójú òpó rẹ̀. Ohun tí a gbọ́ ni pé ọkọ̀ náà forí sọ ìkejì tó ń bọ̀ láti ẹnu ọ̀nà ìloro kan ni. Adarí iléeṣẹ́ ọkọ̀ rélùwé orílẹ̀-èdè yìí Káyọ̀dé Ọpẹ́ifá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ẹ̀ka ìròyìn Daily Post lọ́jọ́ Ajé Monday. Ọpẹ́ifá ṣàlàyé pé ọkọ̀ ojú irin náà kojú ìjàmbá níbì kan tí à ń mọ̀ sí Asham ní Kaduna ní wàhálà fi ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ èrò sì farapa. Lásìkò tí à ń kọ ìròyìn yìí kò sí àkọsílẹ̀ ikú kankan nínú àwọn tó farapa náà gẹ́gẹ́ bí Ọpẹ́ifá ṣe ṣàlàyé. Àmọ́ ṣá àwọn tó farapa ni wọ́n ti gbé padà sí ibùdókọ̀ tẹ̀sán ọkọ̀ ojú irin Ìdú láti lè gba ìtọ́jú. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe wí, wọ́n ní ariwo ńlá kan ló kọ́kọ́ sọ, lẹ́yìn èyí ni ọkọ̀ sọ àwọn èrò sókè lójijì. Nígbà náà sì ni ìdààmú bá àwọn èrò ọkọ̀ yìí. Wọ́n ní ọkọ̀ náà forí sọ òmíràn tó ń bọ̀ láti ibi ìloro kan ní ìjàmbá ọ̀hún fi ṣẹlẹ̀. Èyí ló mú kí àwọn awakọ̀ dẹ́sẹ̀ dúró láti yanjú wàhálà náà
tí a ò bá gbàgbé a ó rántí pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ọkọ̀ ojú irin yóò fi ọ̀nà rẹ̀ sílẹ̀ bí èyí ní Nàìjíríà. Àtẹ̀jáde tí yóò ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ ní kíkún yóò jáde láti iléeṣẹ́ NRC gẹ́gẹ́ bí agbẹnusọ wọn Callistus Eyimadu ṣe fìdí rẹ̀ múlẹ̀. A fẹ́ ṣàfikún iná mọ̀nàmọ́ná tí a ń rà láti ilẹ̀ Nàìjíríà. Ó ran okòwò ilẹ̀ wa lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò sì wọ́n. Adarí ẹ̀ka iléeṣẹ́ agbára mọ̀nàmọ́ná nílẹ̀ Togo ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Orílẹ̀-èdè Togo ti ké sí ẹ̀ka tó ń rí sí ètò iná agbára mọ̀nàmọ́ná ní Nàìjíríà láti ṣàfikún iná mọ̀nàmọ́ná tí orílẹ̀-èdè ọ̀hún ń rà nílẹ̀ yìí, torí iná mọ̀nàmọ́ná ọ̀hún jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ètò ọrọ̀ ajé ilẹ̀ náà. Orílẹ̀-èdè Togo ti fìfẹ́ hàn láti ṣàfikún òdiwọ̀n iná mọ̀nàmọ́ná tí wọ́n rà láti Nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ Niger Delta Power Holding Company NDPHC. Adarí iléeṣẹ́ NDPHC Jennifer Adigje ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Àìkú lẹ́yìn àjọsọ ọ̀rọ̀ pẹ̀lú ikọ̀ oníná mọ̀nàmọ́ná tó wá láti orílẹ̀-èdè Togo. Adarí àgbà iléeṣẹ́ mọ̀nàmọ́ná ilẹ̀ Togo Débọ̀ Ngba Barandao tó léwájú ikọ̀ náà ṣàlàyé pé ó ṣe pàtàkì láti ṣàfikún iná tí Togo ń rà láti Nàìjíríà nítorí ìrànlọ́wọ́ gidi ló ń ṣe fún okòwò, lílò nílé àti ìdàgbàsókè ilẹ̀ Togo lápapọ̀. Ó ní nǹkan bíi wákàtí 75 megawatt ní iná tí Togo ń kó wọlé láti Nàìjíríà báyìí lábẹ́ àdéhùn àjọṣe tó ń pèsè iná náà. Ó fi kún pé iná tó ń wá láti ilẹ̀ Nàìjíríà náà kò wọ́n rárá, ó rọrùn fún àwọn iléeṣẹ́ àti àwọn èèyàn tó ń lò ó nílé láti rà dáadáa títí kan àwọn iléeṣẹ́ ìjọba káàkiri Togo. Barandao sọ pé àwọn èèyàn ti nílò iná ọba sí ní Togo, pàápàá àwọn iléeṣẹ́, bẹ́ẹ̀ ni ìjọba náà sì tún fẹ́ kí iná náà kárí. Nígbà tó ń fèsì, ọ̀gá NDPHC Jennifer Adigye ṣàlàyé pé iléeṣẹ́ yìí ti ṣetán láti so okùn àṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè alámúlétì Nàìjíríà lé sí i. Ó ní àwọn ṣetán láti ta iná fún àwọn orílẹ̀-èdè tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà. Adigye sọ pé ṣíṣe yìí wà ní ìbámu pẹ̀lú Economic Community of West African States ECOWAS tó so okùn àjọṣepọ̀ lé láàrin àwọn orílẹ̀-èdè rẹ̀. Ó fi kún pé owó ni yóò jẹ́ ṣá o, báwọn Togo bá ń fẹ́ iná bẹ́ẹ̀ wọn yóò ṣetán láti ṣètò sísan owó bó ṣe yẹ.